Ọlọ́run kì í sọ olódodo nù. Bólódodo bá ṣubú, Olúwa ní bí ṣubú rẹ̀ bá jẹ́ ẹ̀ẹ̀méje yóò dìde. Nóà ó dìde, akọni ìgbàgbọ́ ni. Olúwa sọ wípé bí ṣubú yẹn bá tiẹ̀ wá jẹ́ léraléra, ó ní pé tó bá jẹ́ ẹ̀ẹ̀méje, Olúwa lẹ́ ó dìde. Nóà dìde, ẹ̀yin náà ó dìde. Bàbá wa tí ń bẹ lọ́run, ògo ni fún orúkọ rẹ̀. Rán ọ̀rọ̀ rẹ̀ sí wa o, kárí àánú gbà. Ṣe tiwa láṣẹ pé fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé àwọn àyànfẹ́. Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ má gbàgbé, Olúwa ń bá wa sọ̀rọ̀ nínú ìwé Òwe orí 24 ní ẹsẹ̀ 16. Nítorí bí olódodo ènìyàn bá tilẹ̀ ṣubú ní ìgbà méje yóò tún padà dìde sáà ni. Bí a kì í tún kànú ìwé Yorùbá mi, ìwé Òwe orí 24. Nítorí pé olóòótọ́ á ṣubú nígbà méje, á sì tún dìde. Nítorí pé olóòótọ́ á ṣubú nígbà méje. A ti sọ fún wa tó túmọ̀ sí láti jẹ́ olódodo. Olódodo náà ló lóòótọ́. Bẹ́ẹ̀ ni, a sì ti wá ṣàlàyé ní tó túmọ̀ sí láti ṣubú. Ní òní mo fẹ́ fi hàn wá àwọn èèyàn tó ṣubú nínú Bíbélì. Àwọn èèyàn tí ó ṣubú nínú Bíbélì. Wọ́n sì dìde, ṣùgbọ́n àwọn kan ò dìde o. Àwọn kan ò dìde o, ṣùgbọ́n àwọn kan dìde. Ẹni àkọ́kọ́ tí mo fẹ́ fi hàn yín ni Nóà. Nóà jẹ́ ọmọ Lámékì. Ó ní bàbá Ṣémù, Hámù àti Jáfẹ́tì. Nóà jẹ́ ẹni tí ó rí oore ọ̀fẹ́ gbà ní ọ̀dọ̀ Ọlọ́run. Oore ọ̀fẹ́ Ọlọ́run yìí ó ń gbé láàrin àwọn oníbàjẹ́ èèyàn àti àwọn aṣebàjẹ́, kò sì dìbàjẹ́. Kò dìbàjẹ́. Ọlọ́run ń kọ́ Nóà, Ọlọ́run ń bá sọ̀rọ̀. Ọlọ́run tí ẹni kó kan ọkọ̀ ìgbàlà fún ilé rẹ̀. A pè Nóà ní olódodo. Nínú ìwé Pétérù kejì ní orí 2 ẹsẹ̀ 5 àti ẹ̀pẹ̀lú oníwàásù òdodo. Ẹni tó tún wá yàkà lórí ẹsẹ̀ 7 tí kò sì dá ayé ìgbàanì ṣùgbọ́n pa Nóà pẹ̀lú àwọn méje mìíràn mọ́ oníwàásù òdodo nígbà tí ó mú kíkún omi wá sórí ayé àwọn aláìwà bí Ọlọ́run, tí ó sọ àwọn ìlú Sódómù Gòmórà di eérú nígbà tó fi ìfọ̀ àfọ̀bàjẹ́ dá wọn lẹ́bi, tí ó fi wọ́n ṣe àpẹẹrẹ fún àwọn tí ó jẹ́ aláìwà bí Ọlọ́run. Ó sì yọ Lọ́ọ̀tì, ẹni tí wọ̀bì àwọn èèyàn búburú bà nínú jẹ́ nítorí ọkùnrin olóòótọ́ ni bí ó ti ń gbé àárín wọn, tí ó ń rí tí ó sì ń gbọ́ lójoojúmọ́ ní ìwà búburú wọn bá ọkàn òtítọ́ rẹ̀ jẹ́. Alápílọ̀tì náà ní olódodo. Tí mò ń jẹ́ kó yé yín ni pé àwọn èèyàn tí wọ́n jẹ́ olódodo tí wọ́n ṣubú nínú Bíbélì. Ẹni àkọ́kọ́ tí mo fi hàn wá ni Nóà. Nóà jẹ́ èèyàn tí a pè ní oníwàásù òdodo. Nóà jẹ́ ẹni tí ó ní ìwà tí ó lọ́lá láàrin àwọn èèyàn tó rà pè ní olódodo. Ó bá Ọlọ́run rìn. Nínú ìwé Genesis orí 6 ẹsẹ̀ 9 pé olódodo ni, olóòótọ́ èèyàn ni. Nóà sì jẹ́ ẹni tó ń gbọ́ràn. Gbogbo ń tọ́lọ̀ ní kó ṣe ló ń ṣe. Bọ́lọ́run sì ní kọ́kàn ọkọ̀ gẹ́lẹ́ ló ṣe ṣe. Ìgbà gbogbo ló dẹ̀ ń bá Ọlọ́run rìn. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé Nóà yìí ó jẹ́ èèkàn nínú ìtàn. Ó jẹ́ ọ̀tọ̀kùlú láàrin àwọn olódodo. Nínú ìwé Ìsíkẹ́lì, Olúwa bá wòlíì Ìsíkẹ́lì sọ̀rọ̀ ní orí 14 ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 20 pé bí àwọn èèyàn mẹ́ta yìí tí wọ́n bá wá sí iwájú òun, Nóà, Jóòbù àti Dáníẹ́lì, tí ẹ bá kà ní Jeremáyà, Olúwa bá Jeremáyà náà sọ, ó wá sọ wọ́n di 4 tí àwọn èèyàn wọ̀nyí, Jóòbù, Sámúẹ́lì, Nóà àti Dáníẹ́lì, pé tí wọ́n bá farahàn níwájú olórí ọ̀rọ̀ Ísírẹ́lì pé òun ò ní gbọ́. Yẹn ni pé a mọ̀ pé èèkàn ni Nóà nínú ìtàn lórí ọ̀rọ̀ jíjẹ́ olódodo. Ṣùgbọ́n arákùnrin yìí
lẹ́yìn ìkún omi ó gbé ọgbà àjàrà. Ìwé mímọ́ jẹ́ kó sí wa pé Nóà mutí yó, ó mutí yó. Nígbà ó dẹ̀ jí ọmọ rẹ̀ tó fi ṣẹlẹ́yà, ó ṣépè fún, ó sì súre fún àwọn tí wọ́n daṣọ bo ìhòhò rẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ wá rí ewu tó ń bẹ nínú ọtí o, ìjìyà tó ń bẹ nínú ìwé mímọ́ fún ẹni tó bá mutí nínú Bíbélì. Àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Deuteronomy orí 21 ẹsẹ̀ 20 àti ẹsẹ̀ 21, ẹni bá jẹ́ ọ̀mùtí wọ́n máa ń sọ lókùúta pa ni. Ìkejì, nínú májẹ̀mú titun Kọ́ríńtì kìíní orí 5 ẹsẹ̀ 11, tí a bá rí ẹnìkan tá a pè lárákùnrin tàbí arábìnrin, wọ́n ní kán yọ kúrò lágbo àwọn àyànfẹ́. Ewu kẹta, ìjìyà kẹta tó ń bẹ fún ọ̀mùtí ó ní pé wọ́n yọ kúrò lọ́rùn. Ìyẹn ni pé tó bá jẹ́ pé Ọlọ́run sàmì ẹ̀ṣẹ̀ lórí Nóà, wọ́n pa ni. Bí wọn ò bá pa, wọ́n yọ láwùjọ àwọn èèyàn mímọ́. Bí wọn ò bá yọ láwùjọ àwọn èèyàn mímọ́, kò ní dọ̀run. Ṣùgbọ́n ẹ̀yin àyànfẹ́ gbọ́rọ̀ Olúwa, Ọlọ́run kì í sọ olódodo nù. Bó lólòdó bá ṣubú, Olúwa ní bí ṣubú rẹ̀ bá jẹ́ ẹ̀ẹ̀méje yóò dìde. Nóà ó dìde. Jẹ́jẹ́ mọ̀ pé Nóà gbé láyé yìí fún ẹgbẹ̀rún ọdún ó dín 50, ó sì sùn nínú Olúwa. Ayọ̀ tí èmi ní ni pé nígbà tí wọ́n ń kọ̀wé àwọn akọni ìgbàgbọ́ ní ìwé Hébérù orí 11, orúkọ Nóà jáde ní ẹsẹ̀ keje nípa ìgbàgbọ́ ní Nóà. Akọni ìgbàgbọ́ ni, akọni ni. Ọ̀rẹ́ mi àyànfẹ́ Ọlọ́run, ẹ̀yin tí ẹ jẹ́ àgbà tí ẹ ti ṣáájú wa, àti ẹ̀yin àyànfẹ́ tí ẹ ti ṣubú tó yé yín pé ẹ ti ṣubú, tàbí tí wọ́n tiẹ̀ ti fi yín ṣẹlẹ́yà bí ọmọ Nóà ti fi ṣẹlẹ́yà kó ti tán fún. Olúwa sọ wípé bí ṣubú yẹn bá tiẹ̀ wá jẹ́ léraléra, ó ní pé tó bá jẹ́ ẹ̀ẹ̀méje, Olúwa lẹ́ ó dìde. Nóà dìde, ẹ̀yin náà ó dìde. Ẹni kejì mo fẹ́ fi hàn yín ní Ábúráhámù. Ábúráhámù jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run. Ábúráhámù jẹ́ ẹni tó ń gbọ́ràn. Ábúráhámù jẹ́ bàbá ìgbàgbọ́. Ábúráhámù jẹ́ ẹni tó lawọ́. Ábúráhámù jẹ́ ẹni tó ń sàndá mẹ́wàá. Ábúráhámù jẹ́ ọkùnrin akíkanjú tí máa ń jagun. Ábúráhámù jẹ́ ẹni tó máa ń gbàdúrà. Ábúráhámù jẹ́ ọlọ́rọ̀. Ábúráhámù jẹ́ ọba níwájú Ọlọ́run, olùpèsè. Òun sì ni Ábúráhámù. Ṣùgbọ́n náà nínú ìrìn rẹ̀ kò ṣàìsí ìṣubú ń bẹ. Bẹ́ẹ̀ ni, ìyàwó rẹ̀ tì í pé kó bá ọmọ ọ̀dọ̀ rẹ̀ sùn, Ágárì. Ó sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi bí ọmọ tí a pè ní Ismaili, ọ̀gágun àwọn agbésùnmọ̀mí. Ábúráhámù, àṣìṣe Ábúráhámù yẹn òun ló bí àwọn agbésùnmọ̀mí lónìí. Ìṣubú rẹ̀ ọjọ́ yẹn ló bí àwọn agbésùnmọ̀mí lónìí. Ṣùgbọ́n òtítọ́ tó dájú ni pé bí ẹnìkan bá tiẹ̀ lóun fẹ́ yẹ̀yẹ́ Ábúráhámù tó lóun fẹ́ kàn lábùkù pó ṣubú rí, Ábúráhámù ń bẹ ló akọni ní lọ́run báyìí, ẹni ńlá ní lọ́run. Ẹni kẹta tí mo fẹ́ fi hàn yín ni Lọ́ọ̀tì. Lọ́ọ̀tì yẹn láti ẹ̀ lé kà sí olódodo bí èèyàn. Ṣùgbọ́n ìwé mímọ́ sọ fún wa pé olódodo ni o. Wọ́n pè lólóòótọ́ nù Pétérù kejì orí 2 àti ẹsẹ̀ 7 àti ẹsẹ̀ 8. Béèyàn ò bá wá gbàgbọ́, ìyẹn ò wá kan lọ. Olódodo ni Lọ́ọ̀tì. Olódodo ni Lọ́ọ̀tì. Bó tiẹ̀ jẹ́ pé ìwà rẹ̀, ìgbé ayé rẹ̀ kò jọ tẹni tó lódodo, torí pé nígbà ó wà lábẹ́ Ábúráhámù, títara ẹnìkan ló mọ̀. Títara ẹnìkan ló mọ̀. Nígbà ó tún wá wà ní Sódómù náà rèé, Sódómù gangan òun kò ní wá rí. Kò ní wá rí. Kò ní wá rí. Tó bá dúró, ìwé mímọ́ sọ pé ìwà burúkú àwọn èèyàn ń bàjẹ́. Ṣùgbọ́n nígbà tí àwọn áńgẹ́lì dé tán láwọn wá sílé Lọ́ọ̀tì tán wọ́n fẹ́ bá àwọn áńgẹ́lì sùn, àwa gbọ́ tí bàbá yìí Lọ́ọ̀tì nínú ìwé Genesis orí 19 ẹsẹ̀ 6 ẹsẹ̀ 10 ó ń sọ fún wọn pé mo mọ̀ láwọn ọmọbìnrin méjì tán jẹ́ wúńdíá, ẹ wá bá wọn yẹn sọ, ẹ má bá áńgẹ́lì sùn. Bí bàbá òun ṣe rí nìyẹn. Èèyàn ségesège ni nínú ìdúró, kò ní ìdúró. Nítorí tó wá jẹ́ pabambarí ẹ̀ ni wípé Lọ́ọ̀tì yìí kò tiẹ̀ wá, ó fúyẹ́ ìdúró rẹ̀. Wọ́n mọ̀ ní Sódómù èèyàn tí wọ́n mọ̀ ní Òṣùgbọ́n fúyẹ́. Ẹni tí Yorùbá lè pè ní pé kéèyàn ó jẹ́ lésánmí ọ̀sán ju kájòyè lọ. Tí ilé bá téèyàn bá jẹ́ ẹni ó wà lọ́ọ̀dẹ rẹ̀ táyé dẹ̀ yẹ wípé kán wá fìyàn jóyè àwòdì kọ́mọ lè gbẹ́ díẹ̀.
báyé Lọ́ọ̀tì ṣe rí nìyẹn, torí pé ńgbà tí Olúwa ní so láwọn èèyàn ń lù yìí tẹ́ bá ní wọn tètè kó wọn kó afẹ́ pàlú afẹ́ dáná sun ìlú yìí o. Lọ́ọ̀tì lọ bá gbogbo àwọn aráàlú, ẹlẹ́yà ni wọ́n fi ń ṣe, ìyẹn ni pé kò ní kìmí, ìdúró rẹ̀ kò ní olórin níwájú àwọn èèyàn, ìyẹn ni pé bí Lọ́ọ̀tì ṣe jó lódodo tó kò ní lárí níwájú àwọn èèyàn, láàrin àwọn èèyàn tó ń gbé kò ní lárí, ìwà tí wọ́n hù kò bá wọn wù ó, ṣùgbọ́n kò ní lárí, ìdúró rẹ̀ ọ̀dá ní iwájú wọn, ìdúró Lọ́ọ̀tì ọ̀dá. A kà nípa Lọ́ọ̀tì wípé ẹ lè fi tẹ́ ẹ bá gbé Ráhábù panṣágà àti Lọ́ọ̀tì sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ráhábù aṣẹ́wó gidi lòun, ṣùgbọ́n arábìnrin yẹn olórí èèyàn tó ní láárí ni Ráhábù panṣágà láàrin àwọn èèyàn rẹ̀. Kí ló dé tí mo sọ bẹ́ẹ̀? Nígbà táwọn àmì sọ ní táwọn áńgẹ́lì sọ fún Lọ́ọ̀tì, ìní àwọn àmì náà sọ fún Ráhábù nígbà ó gbà wọ́n lé. Wọ́n ní pé sóò láwọn èèyàn lù yìí, ó lóun ní bàbá òun ní ìyá òun láwọn arákùnrin òun ní ẹbí òun lára òun níyè kan. Wọ́n ní pé tí wọ́n bá ti lè wà nù ilé rẹ̀ yìí wọ́n là. Nígbà tí wọ́n sì dé bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́mọbìnrin yẹn lọ bá gba àwọn aráalé ẹ̀ gbogbo wọn pátá ni wọ́n wá dún bẹ́ẹ̀, àwọn nìkan ni wọ́n là nínú ìyọnu tí Ọlọ́run mú wá bá ìlú Jẹ́ríkò. Tá bá wá fẹ́ fi Lọ́ọ̀tì wé Ráhábù, sẹ́rí pé Ráhábù lórin ní tí mo sọ débẹ̀ ni pé bí Lọ́ọ̀tì ṣe jó lódodo tó láàrin àwọn èèyàn tó ń gbé, ìgbé ayé rẹ̀ ò nítumọ̀, ẹ̀yin ọ̀rẹ́ yìí gbogbo alámọ̀ ìtàn Lọ́ọ̀tì pé ìyàwó rẹ̀ ọba lọ ìyẹn di ọ̀wọ́n yọ, àwọn méjì tó dẹ̀ ní àwọn ọmọbìnrin méjì tó ní wọ́n rọ bàbá wọn lọ́tí yó ni kó lè bá ọba wọn sùn láì dínà pinnu. Lọ́ọ̀tì ó di bàbá Móábù, ó di bàbá àwọn Ámónì, òun ló bá àwọn ọmọ ẹ̀ sùn tí wọ́n fi bímọ láyé. Àwọn ọmọ yẹn wọ́n sì di orílẹ̀-èdè. Kí ni ohun tí à ń sọ fún yín ni pé àwọn tó ṣubú bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Mósè náà ṣubú. Onígbàgbọ́ ni Mósè, olóòótọ́ ni Mósè, ẹni tó nírẹ̀lẹ̀ ni, ẹni tí àwọn èèyàn wárí fún ni. Ó jẹ́ èèyàn kan tó jẹ́ wípé ó wá máa ń bínú. Ìṣubú Mósè náà ni ìbínú rẹ̀, kò lè ṣe kó má bínú. Ìbínú rẹ̀ yẹn wá le tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé àwọn ọmọ Ísírẹ́lì gbé kọlu Ọlọ́run, ó sì ṣe. Àṣìṣe rẹ̀ náà ni òjò lè délẹ̀ lérí. Ó ń sọ fún àwọn ọmọ Ísírẹ́lì ó ní torí tí yín ló ṣe burú fóun. Ní tí mò ń jẹ́ kó yé yín ni pé gbogbo àwọn tí mo sọ dálẹ̀ yìí ṣubú ó dìde o. Ábúráhámù ṣubú ó dìde o. Lọ́ọ̀tì ṣubú ó dìde o. Mósè náà ṣubú ó dìde o. Olúwa sọ wípé bí olódodo tó bá ṣubú lẹ́ẹ̀méje yóò dìde. Ẹ jẹ́ á gbàdúrà. Ọba ìyè àti agbára, ògo ni forúkọ rẹ̀. Gbogbo àwọn àyànfẹ́ tí wọ́n ṣubú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n ó dìde ní orúkọ Jésù Kristi. Ẹnikẹ́ni tó ń gbọ́ ọ̀rọ̀ yìí tó ti rò wípé ó ti tán fóun, ìwọ tó jẹ́ kó tán fún Nóà, ìwọ tó jẹ́ kó tán fún Ábúráhámù, ìwọ tó jẹ́ kó tán fún Lọ́ọ̀tì, ìwọ tó jẹ́ kó tán fún Mósè. Ayérayé, Mósè ò délẹ̀ lérí láyé ni, ó fọ̀run ṣẹlẹ̀ bàbá mímọ́. Gbogbo irúfẹ́ àwọn àyànfẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ti ṣubú, bó ti gbé àwọn ẹni mímọ́ ìgbàanì dìde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, wá gbé àwọn àyànfẹ́ rẹ̀ dìde ní ìran yìí. Bẹ́ẹ̀ ni kó rí, ògo ni forúkọ rẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín.